Gbogbo wa pátápátá mo kí wa pé a kú ìsinmi òní o. Olúwa Ọlọ́run jẹ́ ìsinmi á jẹ́ ká mọ ọ̀pọ̀ ìsinmi tó pọ̀ jù báyìí lórúkọ Jésù. Orúkọ mi ni Pásítọ̀ Fágbóyè Olúwafẹ́mi Ẹ̀rìn láti ìjọba. Mo dẹ̀ jẹ́ kan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, èyí tí a mọ̀ sí Yorùbá Nation. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó jẹ́ kó ṣeé ṣe fún mi láti wà láàrin ìlú ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ màmá wa, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín bàbá yín màmá wa nínú ilé. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti bá yín sọ̀rọ̀. A fẹ́ múra láti bẹ̀rẹ̀ ìjọba délé láìpẹ́ láì jìnnà ní orílẹ̀-èdè Yorùbá. A sọ fún wọn, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ìwé yẹn fún wọn, ìwé yẹn wà bẹ́ẹ̀. Ó wà lẹ́gbẹ̀ẹ́ báàgì yẹn. A sọ fún wọn gbà yẹn wípé a ti jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà bọ̀tà àwọn kan gbàgbọ́. Ó dẹ̀ yé wa wípé ìdí tó hàn fi gbàgbọ́ torí pé wọ́n fẹ́ kán gbé ọmọ wọn síbẹ̀ láti jẹ́ Yorùbá. A jẹ́ kó mọ̀ wípé kì í ṣe pé bóyá ọmọ wọn lè lọ ṣe president Nàìjíríà. Obama ó jẹ́ Kenya bọ̀ tó lọ ṣe president l'Amẹ́ríkà. So kò sí nǹkan tó rọrùn tá a bá sọ pé ọmọ wa lọ ṣe ìjọba ní Nàìjíríà, it's okay, but àwa ń sọ fún wọn pé ẹ jẹ́ ká ní sùúrù ká gba orílẹ̀-èdè wa yìí. Orílẹ̀-èdè wa yìí ti dúró, ìjọba la fẹ́ bẹ̀rẹ̀, a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba délé. Ìjọba délé tá a mọ̀ sí provisional government ló fẹ́ bẹ̀rẹ̀. Àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé ti gbà wá wọlé. Ìdí nìyẹn tí mo tẹ́ pé mo kọ́kọ́ kí lẹ́ẹ̀kan pé ẹ kú oríire o, ẹ kú oríire o, oríire náà bá gbogbo akalẹ́ lórúkọ Jésù o. Gbogbo apáta wọn ní fi wá ṣàwátì o. Gbogbo ohun tí à ń wá ó ti tẹ̀ wá lọ́wọ́. Ṣé bọ́ọ̀ ni màmá wa ń sọ sí i wípé nígbà tí wọ́n gbọ́ ìròyìn, kó má sọ pé ìròyìn ìbànújẹ́, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó jẹ́ ó já sí ìròyìn ayọ̀ fún màmá wa. Àwọn tó ń pààyàn yìí, a ò fẹ́ wọn mọ́ lórílẹ̀-èdè Yorùbá. Nǹkan tó dẹ̀ ṣe tó fà á ni pé èdè náà bí mọ orílẹ̀-èdè. Àwọn tó so wá pọ̀ ńgbà yẹn lọ́lùgá ló so wá pọ̀ ní 1914. Yorùbá ti ń jẹ́ Yorùbá, Haúsá ti ń jẹ́ Haúsá, Ìgbò ti ń jẹ́ Ìgbò. Orílẹ̀-èdè mẹ́ta ló so pọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó sọ fún wa pé tá a bá pé ní 100 ọdún, oníkàlùkù tẹ bá mọ̀ pé ìbápẹ́pọ̀ yìí ò dán mọ́rán, oníkàlùkù máa bá tiẹ̀ lọ. Àwa pé lọ́gbọ̀n ọdún sí 2014. So 2014 yẹn òun la wá ń wò pé ó yẹ ká ti lọ náà, ọgọ́rùn ọdún ti pé. But àwọn olóṣèlú wa, àṣẹ àtàwọn kábíyèsí wa, àwọn olówó tó wá ń kó wa sínú oko ẹrú. Wọ́n tún wá lọ ń bá wọn dìbò. Wọ́n bá dẹ̀ ti bá wọn dìbò yẹn, ìbò yẹn fi hàn wípé wọ́n ti renew amalgamation mi nìyẹn o. Ìyẹn fi hàn pé wọ́n ti wọ́n sọ wọ́n pọ̀ pẹ̀lú oko ẹrú mi. Ẹ bá wa fún wọn ní ìwé ti ìrọ̀lá wọn yẹn, ó wà bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ìyẹn ló importance tí a fẹ́ pín fún wọn sódà wọ́n lè níyẹn. Lọ́wọ́ yẹn, eléyìí tí a máa ń pè yẹn jọ sá, ó wà lẹ́gbẹ̀ẹ́, má bínú sá, ẹ ṣe wọn sá. So àwa lẹ́tà tí ó wà lọ́wọ́ yìí, òun la kọ fún wọn nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ ìdìbò. A sọ fún wọn pé Yorùbá ti jáde. Wọ́n wá àwọn United Nations wá kọ lẹ́tà sí Buhari. Wọ́n wá sọ fún pé a ti rí lẹ́tà gbà o láti United Nations o. Now kí la ṣe máa ṣe sí báyìí? Ẹ̀yin Yorùbá fẹ́ jáde o. Ẹ̀yin Nàìjíríà ṣé ẹ object? Kí ni ṣé object àbí ẹ object? Wọ́n wá lókè pé àwọn ò object pé ká máa lọ torí pé àwọn wà signatory to United Nations Act yẹn tó sọ̀rọ̀ nípa indigenous people right and right to self-determination. So àwọn náà ti wà lára àwọn tó ti máa ń bá wọn lọ́wọ́ sí báwọn èèyàn ṣe ń jáde. Amẹ́ríkà ti jáde náà rí táwọn náà ti da orílẹ̀-èdè fúnra wọn, tó ń gba independence wọn náà táwọn náà jáde. Àìmọye àwọn many countries tó ń jáde ní Europe tí ò dẹ̀ fàjà lọ. So ìgbà yẹn ni wọ́n á lókè pé ta ló wá ṣiṣẹ́ yìí? Òun ni màmá wa Chief Mrs. Modúpẹ́ Ọlá Onítìrín Abíọ́lá, ìyàwó Abíọ́lá tó ń pa ń gbà yẹn tó ń jẹ́ kó rògo ẹ̀ lò ó ló lọ o. Ìdí nìyẹn mo fi máa ń kan sára fún ẹ̀yin obìnrin. Ẹ ṣé o màmá wa, a dúpẹ́ lọ́wọ́ yín gan.
màmá wa ẹ mọ̀ ó ṣe takuntakun dé ìgbìmọ̀ àjọ àgbáyé ó dẹ̀ bójú Ọlọ́run pàdé bàtó dẹ̀ máa bójú ó dẹ̀ sọ fún Ọlọ́run pé ohun tẹ́ ibi so wá pọ̀ ó ti parí o òkun náà ti já o a fẹ́ máa lọ o wọ́n bá gbà wá wọlé bó ti gbà wá wọlé nìyẹn so bàtó wá gbà wá wọlé wọ́n wá sọ fún wa pé ká pẹ̀lẹ́ alọ́kálọ́ ṣe declaration wa àwọn kọ́ ló máa bá wa ṣe declaration United Nations kì í báyọ̀ ṣe declaration ẹ̀yin orílẹ̀-èdè fún ẹlẹ́ máa lọ bẹ̀ tẹ́ máa ṣe declaration yìí tó bá wá ní nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ United Nations á dìde pẹ̀lú Security Council náà máa dìde tó máa jà fún yín but a mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bí wọ́n gbàtọ́ pé Nàìjíríà ò object pé ká máa lọ àti wá lọ tó Buhari wá pé gbogbo àwọn lọ́balọ́ba àti àwọn ìjòyè pé ẹ máa bọ̀ ẹ̀yin òṣèlú àti lẹ́tà gbà láti United Nations o a dẹ̀ ti rí pé ẹ ti jáde o làwọn lọ́balọ́ba ní wọ́n ní rárá wọ́n ní kò rí bẹ́ẹ̀ o wọ́n ní kò rí bẹ́ẹ̀ ó làwa ló kàn o wọ́n ní àwọn tán ni wa ló kàn wọ́n ní àbọ̀ wọ́n ní àwa máa lọ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ bọ́n ṣe gbẹ̀yìn gbẹ́bọ jẹ́ nìyẹn o àmọ́ bọ́n ṣe ṣe tó ṣe yí wẹ́rẹ́wẹ́rẹ́ tó bẹ̀ sí kọ́fíìsì gbogbo àwọn èèyàn pé ó yá sọ fún wọn kó má jáde ẹ̀ẹ́dẹ́ àdéhùn wọn ẹ̀mẹ́ẹ̀kan jáde pé ọlọ́pàá pa wọn kíní kan so pa meanwhile United Nations sọ fún wa wípé ọlọ́pàá tó bá jẹ́ Yorùbá ní gbogbo báràkì tó bá ń lẹ Yorùbá àwọn fúnra wọn ló máa gbàkóso bẹ̀rẹ̀ máa take over báràkì wọn àmì náà máa take over all the forces wọn máa take over báràkì wọn tó bá jẹ́ Yorùbá bọ́ọ̀ sọ nìyẹn so kò fún wọn tó fàjà lọ kò fàjà lọ rárá àtọ̀ so ìdí nìyẹn tá a wá sọ fún wọn sí pé àwa kọ lẹ́tà tó wà lọ́wọ́ yìí pé ẹ jọ̀ọ́ ẹ bá wa fún wọn ní lẹ́tà yìí o pé tó bá dìbò wọn o kò ní nǹkan kan ṣe pẹ̀lú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022 èyí tí a ti jáde ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá láti ṣe declaration wa gbèsè tá a jẹ títí dìgbà yẹn ní gbogbo South West a ò san mọ́ lẹ́yìn ẹ̀ tó bá ti kọjá ọdún 20 a san mọ́ so ìdí nìyẹn tá a fi sọ fún wọn pé ìjọba àdèlé fẹ́ bẹ̀rẹ̀ wọn ní ká lọ bẹ̀rẹ̀ so ìdí nìyẹn tá a fi wà níwájú yín láàárọ̀ yìí wọ́n ti parí ìbò wọn wọ́n dẹ̀ ti jẹun tọ́bí wọ́n ti jì í fún wọn so now a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba wa so kò sẹ́ni tó fẹ́ dí wa lọ́wọ́ ẹ má jẹ́ kí ẹ̀rù ó bà wá o pé ó ní nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò lè declare màmá wa tí Mrs. Modúpẹ́ọlá Onítìrín Abíọ́lá wọ́n tẹ̀ láti gbà tó ti ṣe declaration ní November 20 last year mi ò gbọ́ pé tó lẹ́gbọ́n news ńlá yín bíi pé ẹ mà gbọ́ pé wọ́n declare wọ́n tẹ̀ no torí pé wọ́n pé wọ́n ti mọ̀ kan tó ń ṣẹlẹ̀ àbọ̀tà àwọn Yorùbá tó jẹ́ àgbẹ̀gbẹ̀bọ jẹ́ wọ̀nyí àwọn gbọ̀ngàn ló wà nídìí ọ̀rọ̀ wa now àwọn ìwé tá a wá ń pín fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí sí ni pé ẹ jọ̀ọ́ ẹ bá wa kílíkì sí ìwé yìí tẹ́ bá wò dáadáa ẹ wò nínú ìwé tá a fún yín yẹn ẹ rí Ìjìnlẹ̀ FM ní ìsàlẹ̀ ẹ bá wa kílíkì ẹ̀ sí orí fóònù yín líǹkì yẹn máa jáde lórí fóònù yín kò kì í máa ń jẹ dátà kò dẹ̀ kì í máa ń jẹ so ẹ bá ti kílíkì sórí ẹ̀ ẹ rí mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa gbọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ibẹ̀ lọ́n ti máa announce pé ìjọba àdélé ti dé ó yá ẹ jáde o lọ́pọ̀ yanturu ẹ lọ pàdé ìjọba àdélé o ìjọba àdélé ti dé o pẹ̀lú màmá wa mua wọ́n ń bọ̀ láti US pẹ̀lú olórí àwọn adélé gbogbo náà ń bọ̀ láti US o so àti àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá tó wà ní gbogbo diaspora gbogbo náà ti parapọ̀ wọ́n ń bọ̀ àwọn ló tẹ̀wé ọwọ́ yín tẹ́tẹ́ tá a pín fún yín o àwọn ló ń sponsor gbogbo program ẹ̀ pátápátá o so gbogbo wọn ló sọ pé àwọn lọ ṣerú ògo Ọlọ́run ni torí náà kọ́ àwọn ń padà bọ̀ nílé kò sí nǹkan tó dàbí ilé o wọ́n ti rò pé lóòótọ́ àlùmọ́ọ́nì ilẹ̀ tá a ní òun tó fi alẹ̀ mọ́ wa ẹ tún wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí òun màmá wa sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run kọ lẹ́tà fún ogun àwọn nǹkan tí màmá wa ti rí ńgbà yẹn nìyẹn ní láti ẹ̀ tó pé nǹkan kan máa ń bọ̀ ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ ìjọba wa bọ̀ tó wọn ọgbà wọ́n ní àbí táwọn bá dìbò sẹ́ẹ̀ màmá wa ló dá tẹ́bá ní ẹ lọ dìbò yín tẹ́bá dìbò yín òyìn kò dé wa lọ́wọ́ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò yẹ pé bóyá àwọn kan fẹ́ wọn lè bá wa jà ẹ gbàgbé yẹn ẹni wọ́n fẹ́ bá wa jà á jẹ́ pé a ní rìsì tó fẹ́ bá wa jà bọ̀tá jẹ́ ọmọ Yorùbá bí ti wá àwọn ló ń gbógun ti wá àwa dẹ̀ ti mọ̀ wọ́n Ọlọ́run dẹ̀ ti mọ̀ wọ́n tó ìdí nìyẹn tá a sọ pé gbogbo wa ń sìn a máa tú yáyá tú yàyà ẹ jẹ́ ká máa gbọ́ Ìjìnlẹ̀ FM yẹn ó wà ní orí fóònù oníkálukú wa tẹ́ bá ti kílìkì ẹ gọ́ọ̀gù ẹ̀ sórí fóònù Ìjìnlẹ̀ FM ẹ máa gbọ́ then tẹ́ bá wo ibìkan bẹ̀ wọ́n kọ www.iretiodoyoruba.org ibẹ̀ ni gbogbo wa máa rẹ́gísítà sí àwa tá a bá ń wáṣẹ́ kì í ṣe pé kíjọba àdélé bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ká máa sọ pé ẹjọ́ àníìdíṣẹ́ no àníìdíṣẹ́ ibẹ̀ tẹ́ bá ti wọnú bẹ̀ www.iretiodoyoruba.org ẹ rẹ́gísítà síbẹ̀ ẹ̀rí gbogbo ṣẹ́ tẹ́ bá ń fẹ́ bẹ̀ wọ́n máa gbé jáde fún yín
tẹ́bá àwọn agbaṣẹ́ṣe àwọn kọ̀ǹtátọ̀ www.agbaṣẹ́ṣelẹ̀yorùbá.org ẹni tó bá ní ìdísí kalẹ̀ fún ọ ẹni tó bá fẹ́ lẹ̀ mọ́ mọ́tò àfẹ́ lẹ̀ mọ́ kílẹ̀ fún ọ so www.agbaṣẹ́ṣelẹ̀yorùbá.org ìyẹn ni .com sorry ìyẹn ni àwọn tí ó máa jẹ́ kọ̀ǹtátọ̀ torí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìjọba délé immediately iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn afẹ́ fò ní àsáré mọ́ afẹ́ fò ní so iṣẹ́ ti máa wà rẹpẹtẹ ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ti wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ wa títí ju university level torí pé ohun tá a fẹ́ fi tọ́jú wọn ó ti wà àlùmọ́nì ilẹ̀ tá a ní lórílẹ̀ Yorùbá ó ti tó wa tó bá jẹ́ bítúmẹ̀ ó ti tó wa bítúmẹ̀ tó wà lágbàá bí ó ti tó wa òun làwọn Canada fi develop ara wọn so a ní ìtiwádìí rí ìṣíjú tí wọ́n lọ about 16 item ló wà ní bítúmẹ̀ tá a ní sàgbàbùn bẹ̀ so ẹ má jẹ́ kó ẹ̀rọ bà pé báyìí tábàtì ẹ̀ jáde kí ló máa ṣe ìyá máa jẹ́ náà ìyá rẹ̀ jẹ́ wá a ò dẹ̀ ní ìdá àti yáwó kankan lọ́wọ́ anybody àníyáwó àbí tó bá tún yáwó lọ́wọ́ wa so ẹ jẹ́ kí gbogbo akápọ̀kàn balẹ̀ a bá ti gbọ́ pé a bá ti gbọ́ nu rédíò yẹn tó bá ti kí pé ókè o ẹjọ́ ìjọba adélé ń bọ̀ o àmọ́ amúhàn ń bọ̀ ẹ jẹ́ ká jáde kátúyàyà lógúnlọ́gbọ̀n a lọ pàdé àwọn ìjọba adélé pẹ̀lú ẹbàdàn tábàdàn tí ń pàdé ẹ̀ àjọ máa yọ ayọ̀ òmìnira lórúkọ Jésù lórílẹ̀‐èdè Yorùbá àjọ máa yọ ayọ̀ òmìnira yìí ni tábàdàn ń yọ ayọ̀ òmìnira wọn nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan ṣàwátì inú wa tábàdàn lábàbòrò kò sẹ́ni tí ò ní rògbò ẹ̀ lò yàpá àgbìlọ àwọn ọ̀dọ́ èyí tó pé àwọn ogungan lọ́dún tẹ́ wọ́n ti ń tẹ̀ ògo wọn rìn láti ẹjọ́ yìí wọ́n máa rí ògo wọn lò lákòókò yìí pẹ̀lú ògo Ọlọ́run ògo wọn máa bú jáde ògo wọn fòun látòkè wá pẹ̀lú ògo Ọlọ́run gbogbo apápátá gbogbo alábàárò ògo wa lò lórúkọ Jésù wọn níbẹ̀ nìkan kan ṣàwátì inú wa a onírògùn àṣìta àbọn ẹ̀dá tó pọ̀ wá ní ibà abọ́pọ̀ lóko ẹrú ilẹ̀ alánú agbẹ̀rẹ̀ dábẹ̀mí torí kò ti tó gẹ́ eléyìí tó gẹ́ o a ò fẹ́ ogun o òní ó ti kọ́ lẹ́tà fógun báyìí tó ti sọ pé kí ọ̀lànà sọ pé wọ́n á gbé ìgbésẹ̀ báyìí láwọn ẹ̀kọ́ wá sí wọ́n náà fẹ́ gbé ìgbésẹ̀ lọ́la wọ́n lẹ́yìn ní ọ̀la ni wọ́n náà bá ti gbé ìgbésẹ̀ wọ́n náà ní jẹ́ káwọn nìjẹ̀ kí wọ́n mọ̀ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní nìjẹ̀ iye àwọn èèyàn ló ṣí ni o òun bó sọ pé iye wá ṣí o iye wọn ṣí pé wọ́n ti ń bìyà jẹ wọ́n jù náà bó ṣe lọ bá àwọn position wọn ni wọ́n ju gbogbo mọ́tò wá pátá wọ́n dẹ̀ bẹ̀ sí wọ́n mú interior minister wọ́n lu àlùbọ̀lẹ̀ pé kí ló dé gan owó alẹ́ fi ń ṣòfò ẹ wo nǹkan tó ń ṣe fún wa báyìí náà wọ́n lọ sí kìnnìbà ní National Assembly wọ́n ní ká pẹ̀lẹ́ o wọ́n ní 40 billion naira náà fẹ́ fi ra bulletproof car fún ìkànkan lára kì í ṣe pé wọ́n ní mọ́tò ọ̀pọ̀lọpọ̀ ló ṣe gómìnà tẹ́lẹ̀ rí o wọ́n ní wọ́n fẹ́ fi 40 billion naira wọ́n ní wọ́n fi 8,000 naira kan máa fún èèyàn kọ̀ọ̀kan nínú ẹ̀tàkà kúrò lórí èèyàn ó ṣe tí lápá Jésù so kí la fẹ́ fi yẹn ṣe táǹgọ̀ mo sọ pé mo kí wá pé a kú oríire torí pé a ti jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àbáwọn ṣe Nàìjíríà bọ́ ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ ìjọba wa ẹ jẹ́ ká jáde kí ìyẹ̀wà náà ṣí ká lọ bẹ̀rẹ̀ ìjọba délé tí ìjọba délé bá ti bẹ̀rẹ̀ ètò ọkọ̀ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ètò ìlera ọ̀fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ tútúrà ọ̀fẹ́ ni so àbáwọ̀ ṣe ń ṣe ní orílẹ̀-èdè yòókù náà so báyìí máa ṣe náà ní ẹjọ́ mo bẹ̀ yín so ẹni tó bá fẹ́ bèrè question ẹni àǹfààní rẹ̀ láti bèrè ẹjọ́ ẹni tó bá fẹ́ bèrè question adúpẹ́ mà ṣé gan-an. Ọ̀yà tó bá ní ìbéèrè yes sir ọ̀yà sir. Wọ́n fẹ́ bèrè bẹ́ẹ̀ hallelujah. Bẹ́ẹ̀ sir. Bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà ok sà àti jáde already àti jáde wá pátá. ok sà. Ibo ló fẹ́ àwọn olóògbé jẹ president lórí nígbà tí òun bá jáde kúrò nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wá ó jẹ́ ìbéèrè. Ẹ ṣe gan sà àdúgbò sà ẹ jọ sà gẹ́gẹ́ bí bàbá wa ṣe béèrè question yìí gbogbo church ta lọ pápátá bẹ́ẹ̀ náà ṣe ń bẹ̀ ó dà pé the same question yìí lè máa lọ́lẹ̀ béèrè táwọn alọ́ba àwọn bàbá ṣe bí ti the same thing náà lọ́ béèrè lọ́wọ́ wa a ti jẹ́ kó realize pé Nigeria government ó fi 1999 constitution wọ́n fi búra wọlé fún bàbá wa Tinubu wọ́n fi búra wọlé fún ni ó dẹ̀ ti mọ̀ pé Nigeria government is a signatory to United Nations ó dẹ̀ ti mọ̀ pé Nigeria ti jáde
so kò lè object tó bá kó gbé ìgbésẹ̀ bá kó sọ pé òun fẹ́ bá wa jà báyìí ẹ rí pé àwọn ọ̀nà chẹ́ni ṣèmílẹ̀ normal call into order pé ṣé o mọ̀ pé àwọn pípì ti jáde àdìsí kọ́lẹ́tà sí Buhari ló wà ń bẹ̀ ń gbà ó ti hand over fún ṣẹgẹ́ bẹ́ẹ̀ Buhari ló wà ń bẹ̀ bà tó ń kọ́lẹ́tà yẹn wọ́n ní kó object pé ṣé Yorùbá ṣe gbà pé kí Yorùbá ti jáde àbẹ́ẹ̀ jáde wọ́n ní àwọn làwọn object wọ́n tàn pé wọ́n lè object kí náà tọ́ pé wọ́n mọ̀ pé bàtà àwọn country kan jáde ṣẹgẹ́ mi àwọn náà wà lára àwọn tó fọwọ́ sí ńgbà yẹn so òun lọ sọ pé signatory to United Nations ni ẹ rí pé wọn declare wa wọ́n tẹ̀ báyìí a lè já kò sí ẹni tí ò kiri ní gbogbo ọjà náà gbogbo ẹbọ ọjà mo ti máa ń lọ gbogbo ọjà la so àwọn ọlọ́pàá máa ń bá mi wọ́n máa ń béèrè lọ́wọ́ mi àwọn àmì wọ́n béèrè lọ́wọ́ má lè ṣàlàyé fún wọn pé bó ṣe yìí ni ẹ̀yin gan là ń jìjà ikú ìròyìn gan là ń jẹjà ikú tó àkàbà ní ká lọ jọ bọ́ lóko ẹrú ṣé owó tó owó epo tó ń rà ṣé kò kàn yín ni ṣé owó ọbẹ̀ tó yẹ kẹ́ máa fún àwọn ọmọ mi tẹ́ ẹ̀ rí fún wọn ṣé kò kàn yín ẹ sọ fún mi gbogbo owó tẹ́ bá gbà sáláì tẹ́ bá gbà gan ṣé tó yín náà ó là ń sọ fún wọn so wọn ò lè takò wá sà wọn ò lè takò wá àwọn ò lọ sí Àbújá o ìpínlẹ̀ 8 òun la ní o nílò orílẹ̀-èdè Yorùbá tá a ti gbà o tó jẹ́ lè Yorùbá gangan fúnra rẹ̀ tẹ́lẹ̀ tí Yorùbá ti ń jẹ́ Yorùbá a ní Kogi a ní Kwara a ní Èkó a ní Ògùn a ní Ọ̀ṣun a ní Èkìtì a ní Ọ̀yọ́ gbogbo àwọn pápátá tá jẹ́ méjèèjọ yẹn àti Oǹdó ń bí bọ́ọ̀ tó wá jẹ́ méjèèjọ yẹn gbogbo apátá láti jáde ó dẹ̀ ti wà nínú United Nations bẹ́ẹ̀ tí wọ́n ti gbé blueprint yẹn lé màmá wa lọ́wọ́ màmá wa Chief Mrs. Modukola Onítìrí Abíọ́lá àwọn ló ń bọ̀ ń sìn pẹ̀lú olórí Adelé wọ́n ní àwọn ń bọ̀ ká lọ máa múra láti pàdé wọn àti gbogbo àwọn Yorùbá in diaspora gbogbo ọ̀nà ń bọ̀ tọ́pẹ́ wa bá wa ń bí tàfẹ́ jọ yọ ayọ̀ òmìnira àwọn orílẹ̀-èdè gbogbo tó wà lágbàáyé tẹ́ bá lọ wo airport international airport kankan wọ́n ti kọ síbẹ̀ pé ẹ káàbọ̀ dẹ́ ìwé kan wà ń bí yìí màá fún yín kí tó lọ sí wọ́n ti túmọ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn ní gbogbo àgbáyé wọ́n túmọ̀ ẹ̀ sí Yorùbá láwọn United Nations fúnra wọ́n túmọ̀ ẹ̀ sí Yorùbá torí pé màmá ṣiṣẹ́ dé òun yẹn pé a ti jáde so àwọn orílẹ̀-èdè yẹn wọ́n kàn respect wa pé kọ́ńkàn ṣe kí ni wọ́n kí wa pé àpò rere tábà ti bẹ̀rẹ̀ ń ṣe pé gbogbo wọn máa wá wọn máa gbé wọlé gbogbo wọn máa bà sí pa àwọn tí ń kọ́ èdè Yorùbá ní about 20 different countries wọ́n ti ń kọ́ lọ́wọ́lọ́wọ́ bá yín sọ̀rọ̀ yìí 20 different countries bẹ́ẹ̀ ni wọ́n ti ń kọ́ Yorùbá lọ́wọ́lọ́wọ́ bá yín sọ̀rọ̀ yìí báyìí torí pé wọ́n mọ̀ pé Yorùbá ti dúró ẹ̀gbọ́n tábàdẹ̀ fẹ́ ṣe ni pé tí Yorùbá bá ti bẹ̀rẹ̀ tó ilẹ̀-èdè Yorùbá bá ti bẹ̀rẹ̀ tí Yorùbá bá ti bẹ̀rẹ̀ Yorùbá lẹ́fẹ́ máa sọ throughout languages míì bóyá ẹ fẹ́ sọ English ó máa wà separate school ó máa wà gbogbo àwọn tó gbogbo wọn títí dé yunifásitì Yorùbá la máa sọ nǹkan tí àwọn China fi get wa nìyẹn àwọn China ta lọ ń yáwó wọn lọ́wọ́ lé ní tọ́fẹ́ máa kó wa lóko ẹrú yìí àwọn China èdè wọn òun náà fi ṣe gbogbo electronic tansi àwọn ló ń ṣe ọmọ kékeré ló ń ṣe mọ́ torí pé èdè wọn fi kọ́ wọn but èdè tá ò gbọ́ ẹlòmíì báyìí mo rántí ìgbà tí mo lọ sí ìjùta ìbolúmẹ̀ mo lọ cover as a journalist mo lọ cover news kan tán fún mi bàmá débẹ̀ wọ́n lọ mọ̀ kan wọ́n ló gbé nǹkan jẹ torí pé ó fail English tó pọ́fẹ́ ní wàhẹ́ẹ̀kì ẹ̀ wọ́n ló gbé nǹkan jẹ èdè tí òun ṣèdè wá kí so ẹ̀mọ̀ ibi náà àwọn bíbí ṣe fún wa wọ́n gba èdè lọ́wọ́ wa èdè wa wọ́n gbà lọ́wọ́ gbèdè mi ò gbélé alọ́wọ́ ní ká máa sọ tẹ́ bá sọ pé are you a Nigeria ẹni you are a Nigeria ok language wo lẹ́ ń sọ Nigeria ẹ lè sọ kẹ́ máa sọ pé Yorùbá yẹn máa sọ Hausa yẹn máa sọ ẹ lè sọ bẹ́ẹ̀ so gbogbo àwọn orílẹ̀-èdè yẹn ló ní languages wọn tó ń sọ àwọn tá à ń sọ yìí gbogbo ló ní èdè wọn tó ń sọ lẹ́yìn jọ́ mẹ́ta yìí Mali wọ́n sọ fún gbogbo àgbáyé wọ́n dẹ̀ sọ fún president wọn pé ẹ wá o ṣe French language tẹ́ adopt as official language a ò sọ mọ́ àgbọ́mọ́ languages wa local language aláfẹ́ máa sọ nǹkan tó sọ fún wọn nìyẹn so why tí Yorùbá fi sẹ́rì sí Yorùbá kò yé mi ẹ lọ máa kọ́ wọn ní English no thank God Ọlọ́run ti bá a ṣe báyìí ẹ lè kọ́ wọn ní English mọ́ àwọn ọmọ yìí máa lọ sí separate tó bá fẹ́ gbọ́ English máa lọ separate language school tó bá ti máa Yorùbá la fẹ́ fi ṣe gbogbo nǹkan wa so that anything tá bá fẹ́ ṣe a lè ṣe jáde òye a lè yí àwọn èèyàn wa ṣèbí Yorùbá la máa sọ fún àwọn ọmọ tó tá máa fi brought wọn up bàtà máa ṣe àkọ́ wọn pé báyìí ni ó yà pọ̀ ọkàn bíi but tá bá lọ ń sọ èdè amúnisìn wọ́n lè má gbọ́ ó possible ṣé bóyá nǹkan ló lọ gbé nǹkan jẹ torí pé òun fẹ́ English báyìí so ìyẹn ti kúrò ń bẹ̀ so ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ má yẹ ká ṣojo yes sir yes sir yes sir. Bẹ́ẹ̀ ni. Yes sir. Okay, yes.
Àkúrẹ́ àbí àwọn ẹgbẹ́ ní wà ní alájọsìn àti bí sáà ṣe lọ lọ́wọ́ pé bẹ́ẹ̀ rán àwọn ẹ̀yà síbi míì. ok Àti ó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ ń represent gbogbo Àkúrẹ́ tẹ́ tó gbogbo tó ti sùn wáyé kiri. yes sir bí àkọ́kọ́ Ẹ ti sọ pé president wa kò jẹ́ bí Àbújá àjèjì sí ìfẹ́ tó tẹ̀sí lọ́wọ́. bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ ni sir. Torí kó wà ní pé ibẹ̀ ló ti lọ ń sọtẹ́ ìdílé òwe bẹ́ẹ̀ ok sir yes sir ṣé gan sir yes sir adúpẹ́ sir ṣé gan sir fún ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn lóòótọ́ èmi ni sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo represent gbogbo Ondo state ìpínlẹ̀ Ondo ni o èmi ni sọ̀rọ̀sọ̀rọ̀ fún gbogbo ìpínlẹ̀ Ondo so èmi lẹ máa rí tẹ́ bá ti lọ sínú ibi tí a ní kẹ́ click sí ẹ máa rí mi dẹ̀ a máa fún yín ní àwọn link màá gba nọ́mbà mọ́mì sí ẹ̀yin tẹ́ bá ní WhatsApp nọ́mbà mọ́mì àbá mi send link gbogbo yín ẹ máa rí mi ń bẹ̀ so ó yẹ ká ti wà ní live ní sí àti a máa bẹ̀rẹ̀ live program 1 by 1 so ẹ máa rí mi 24 hours la máa wà ń bẹ̀ so èmi ni sọ̀rọ̀sọ̀rọ̀ tó represent gbogbo ìpínlẹ̀ Ondo so àwọn èèyàn mi tájọ wá náà àwọn dáàdì yẹn àwọn ti pọ̀ èèyàn kan náà tún pè mí sí wọn láwọn ń bọ̀ so àwọn làjọ máa ń tọ̀ káàkiri gbogbo ẹbí wa tá bá fẹ́ lọ a ti lọ sọ́dọ̀ àwọn lọ́ba a ti lọ bá wọn àwọn kábíyèsí a ti lọ bá wọn ẹ jẹ́ kó ń rí aláìsẹ̀ pé bàbá ẹ wo kábíyèsí ẹ wo orílẹ̀-èdè Yorùbá ti dúró tí ní kẹ́ wá tó kẹ́ ṣètò báyìí bẹ́ẹ̀ ṣe máa fà àwọn èèyàn wa jáde kán lọ pàdé màmá wa mua Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá ẹ lọ pàdé ẹ pẹ̀lú àwọn ìjọba adelé wọn ń bọ̀ màmá bàbá ìpẹ́ wọ́n ń bọ̀ ní wọ́n máa wá sí ilẹ̀ Yorùbá ń bí bọ̀ tí wọ́n lè ṣe bàbá ìbẹ̀ lẹ́ẹ̀kan pé ṣé bàbá sà dáàdì sà ẹ bèèrè question kan lẹ́ẹ̀kan yẹn nípa olórí àbí tó wà ń bẹ̀ so àwọn kọ́ ló fẹ́ ṣe olórí yẹn màmá wa àwọn kọ́ ló fẹ́ ṣe olórí adelé yẹn ọ̀hún náà mọ̀ sí provisional government àwọn tó máa wà ń bẹ̀ fún ìgbà díẹ̀ tá a máa fi ráàyè kọ òfin wa máa ọtí ń kọ òfin wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa wà ní Ìbàdàn láti fẹ́ parí ẹ̀ tá a bá ti parí ẹ̀ ní Ìbàdàn tá a kọ gbogbo òfin yẹn tán ní Yorùbá la fẹ́ fi kọ́ o Yorùbá la fẹ́ fi kọ gbogbo òfin wa pátápátá o tá a bá ti wá parí ẹ̀ tán ni wọ́n wá sọ pé òkè o inú òfin yìí o ẹ jẹ́ ká ṣètò bá a ṣe máa bẹ̀rẹ̀ òṣèlú so ẹni tó bá fẹ́ jáde fún láti máa díje wọn ò ní gba 10 naira lọ́wọ́ yín kì í ṣe lè tọ́ lọ ń gba 100 million naira ticket no kò sí nǹkan tó yọ bẹ́ẹ̀ wọn ò gba anything lọ́wọ́ yín ẹ máa jáde ẹ fẹ́ díje ẹ fẹ́ da gómìnà ẹ máa bọ̀ ẹ jáde ẹ fẹ́ da pẹ́lẹ́ ẹ máa bọ̀ ẹ jáde so àwa dìbò fún yín so ìbò yẹn àá dẹ̀ mọ̀ pé kò ní mú anything owó dání so ìjọba orílẹ̀-èdè Yorùbá ti bẹ̀rẹ̀ nìyẹn but àwọn adelé ló kọ́kọ́ máa wà ń bẹ̀ àwọn ló máa bá wa bẹ̀ sí túbẹ̀ ṣe tó ẹ̀ mọ̀ kán tí gómìnà bá fẹ́ kúrò mẹ́ba ìyẹn Akérédolú torí Akérédolú ti gba lẹ́tà ẹ̀ gbogbo àwọn gómìnà tẹ́yìn olùpá ló ń gba lẹ́tà wọn o gbogbo ló ti gba lẹ́tà wọn mo ní dọ́kúmẹ̀tì wọn wà ní báàgì mi bí o kọ́pì dọ́kúmẹ̀tì wà ń bí o wọ́n gbọ́n ló ti gba lẹ́tà wọn àti fún wọn lẹ́tà pé notice pé ẹ quit o àwa Yorùbá fẹ́ bẹ̀rẹ̀ o wọn ọ̀dẹ̀ object gbogbo náà gba lẹ́tà wọn tó dẹ̀ sign ẹ̀ so nǹkan tó ń kàn expect báyìí káwa kàn dé ni káwọn dẹ̀ ra kúrò ń bẹ̀ ó tán kó tó ṣẹlẹ̀ nìyẹn so àwọn ẹ̀kọ́ lè máa sọ pé bóyá ẹ ṣe ìjẹ́pá fẹ́ lọ gbàjọba no àjájọba gbà it's very very easy ìrọ̀rùn ló bá dé àwọn kan fúnra wọn mọ̀ pé Yorùbá ni wọ́n àwọn náà fẹ́ kó ilẹ̀-èdè Yorùbá dúró like irú gómìnà wa yìí Akérédolú ó fẹ́ kí ilẹ̀ Yorùbá dúró toró support wa kò bá wa jàrí mi sì rí kó bá wa jàrí tó bó ṣe rí nìyẹn adúpẹ́ ẹ ṣé gan o adúpẹ́ o ṣé kò sí bèrè mí tí ò bá sí bèrè mí ẹ jẹ́ kí gbogbo aká àdìdè dúró tá a bá ti ń gbọ́ national anthem wa. Oya, jẹ́ káyìí. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé
bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Yorùbá dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo àgbáláyé. Ẹ ṣé o, a dúpẹ́ o. Mo kí yín o, ẹ ṣé gan o, a dúpẹ́ o. A dúpẹ́ mà, ẹ ṣé gan o. Ẹ jọ̀ọ́ mà, ẹ má bínú mà. Mo gbọ́ tó ń dáwó táìs lẹ́ẹ̀kan, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ ṣé gan o. Yes, sir. 070 60 67 81 29. Afọfagbe. Okay, sir. Yes, sir. Afọfagbe. Fagbe. Olúwafẹ́mi owó. Yes. Màá ṣe é sà. Yes, ẹ ṣé wọn. Màá ti pè é Ó dà sá.